Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Kó dẹ̀ di pọ́kó tó di pọ́kó wà bẹ́ẹ̀ mo ti ra nǹkan yẹn sílẹ̀ tí mi mọ̀ tí mo fẹ́ fi ṣe mo kọ́ gbé sílẹ̀ náà ni nígbà tí mo wá bá Àgbàlá Gabriel sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ mo ti kò máa ń go to tẹ́lẹ̀ bọ̀ ẹ̀kọ́ kí arúgbó mọ́lẹ̀ àdé make sure kó ṣe dáadáa fún ọgbà ẹni ìta ló kọ́ nìkan tó ṣe because téèyàn bá ṣe yan tẹ bá ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ràn lọ́wọ́ ẹlòmíì lè padà ràn lọ́wọ́ tó ń bá pẹ́ kán tó ràn lọ́wọ́ lè kú síbẹ̀ kí ló rò dé bẹ́ẹ̀ tó rò gbárùgbó lóye kó máa ràn lọ́wọ́ so kí ni ẹ̀ jìnnà gan nǹkan ńlá nìkan tó ń ṣe o mo àwọn gòkè mo fẹ́ wá dá sí nǹkan tẹ́ ní í ṣe ó yẹ kí èmi náà lè máa ṣe because gbogbo ẹni tó náà bá ti ṣe dára fún gbèsè ayé o gbọ́dọ̀ máa tí máa pè ní kún Ọlọ́run lọ́wọ́ mi mọ̀ bí táwọn wòlíì fẹ́ yí sí bọ̀ bẹ́ẹ̀ mi ṣe rí ni ẹ pé jẹ́ máa ṣe inúṣẹ́ Ọlọ́run kò sí kan tá lè ṣe inúṣẹ́ Ọlọ́run pé mo appreciate nǹkan tí Ọlọ́run ṣe fún mi mo máa ń bá àwọn èèyàn kan sọ̀rọ̀ pé tọ́lọ́ bá fún yàn ní ẹ̀mí kì í ṣe right wa privilege ni so tábà bá ní ẹ̀mí yẹn tọ́lọ́ fún wa privilege yẹn ẹ jẹ́ ká tọ́jú ẹ o tá a pẹ́ ọba tọ́jú ẹ tó bá lùsẹ̀ mí yẹn lọ́tí ẹ nìyẹn Ọlọ́run kò ń ṣeré o kò yẹ ẹsìn kò sí ní mosque lọ́dọ̀ Ọlọ́run because ẹni tí ò fẹ́ kú gan tó ń ṣàdúrà fún tó ń lọ church lọ gbogbo ẹ tó ti dókítà dù Ọlọ́run wọ wáyé ó padà lóko lórí pé lọ sí ọmọ ilé ìdára aláwọ̀ ni so káwa máma ti sọ ẹni tó wá fẹ́ para ẹ gangan olóyìí Ọlọ́run láti pàjù ó tiẹ̀ fún mi lẹ́mìí mo máa ń dúpẹ́ ẹ̀mí gbogbo gbà ni so okay níta yìí ṣe yóò yẹ ká náà máa ṣe ká máa fi dúpẹ́ pa wà àṣìwà in existence kò yẹ sí because oríṣiríṣi nǹkan ìjà wàhálà láti fà ìmí ti tán but mo mọ̀ pé mi ò tí ì tán ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run ò tí ì tán bí tó wà ìmí ti tán tí gbogbo àyàn wò tó wà but mo tún pọ̀ pé mi ò tí ì tán ṣùgbọ́n Ọlọ́run náà ò tí ì tán Ọlọ́run dẹ̀ ní tán bẹ́ẹ̀ ni ọba tí kì í tán ni. Sorry, don't be my bubble. Ọmọ mi kò tí ẹ mú kékeré. Ọlọ́sùn bá ti bẹ̀rẹ̀ ní ìyẹ̀yọ́. Sáré lọ bí wà bàbá oníṣẹ́. Ọmọ mi kò tí ẹ mú kékeré. Bẹ̀rẹ̀ sùn láyé mọ́nà. Ẹ̀yẹ́ sọ̀rọ̀ ẹ̀ wájú. Bẹ̀rẹ̀ sùn láyé mọ́nà.
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.